Nepa yóò mọ̀ múná dé láti jọ yìí. Àwọn Nepa ayé wọn ti ta ká dáa fún yín. Ṣé ẹ sojú bíi kámẹ́rà sájẹ́mù ẹ̀yin náà ṣe pé sáà gbèpè tó yín ni ẹ̀yin tó jẹ́ pé ẹ máa gba ìpè bí ẹni pé kọ́ fún yín lọ́sibítù ni ẹ gbà méjì láàárọ̀ kẹ́ tó jẹun ẹ gbà méjì lọ́sàn tẹ́ bá jẹun tán tó bá tún wá dalẹ̀ ẹ lò bá dó ṣe pé. tẹ́ni o sì sọ̀njọ́ ẹ̀yin tẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ làǹbàṣájú èpè bẹ́ẹ̀ ṣe wà yìí àmọ̀ táwọn èèyàn mọ́ fún wa lépè dáadáa ṣùgbọ́n nínú èpè táwọn èèyàn tún mọ́ fún wa àtúmọ̀ fẹ́ yín náà lè pè náà. nǹkan tiẹ̀ wà gbà pé elépè interjunction ni wa àwòrán ni ìbò ló ṣe lọ lọ́fíìsì tí yín. ọ́fíìsì wa tó jẹ́ police station vigilante ní sọ bẹ́ẹ̀ níjẹta oníjẹta ó ní wọ́n yọ bátìrì mọ́tò DPO lọ. ó ṣọ́ọ̀kì ní ebi sẹ́. wọn náà fura sí pẹ́yìn lẹ́yọ̀. ìṣùtù rẹ. ọ̀gá ẹ fi mí lẹ̀ àjọmọ̀ pé ọ̀sán tánù bẹ́ẹ̀ fi mí lẹ̀ sí. adìẹ tí a náà láàgùn lọ́fíìsì wa ìyẹn ni òjò hàn àwọn gan ti níná ní ìsìn yóò ti tó 2 months 2 days and 2 hours. Jésù. ẹ wo jẹnẹrétọ̀ là ń lò lọ́fíìsì wa o jẹnẹrétọ̀ mẹ́ta ni ìkó ṣiṣẹ́ láàárọ̀ ìkó ṣiṣẹ́ lọ́sàn-án ìkó ṣiṣẹ́ lálẹ́. Fúnkẹ́. àti ẹ̀gbọ́n pé wọ́n tún ti fẹ́ hẹ́ǹdì ẹ̀yìn báyìí. ẹ sars ẹ pẹ̀lẹ́ the beginning and the end.